Ó dà mà, ẹ bá mi dárúkọ yín fún ẹgbẹ́ àti owó yìí mọ̀. Orúkọ mi ni Alhaja kudirat Omialajulu tí mo jẹ́ alága tó olùdarí iléeṣẹ́ Omialajulu international tí mo kalẹ̀ sí ìlú Ìlọrin ní Kwara State. Ó dà, ẹ ṣeun mọ̀mọ́. Mọ̀mọ́, àgbàláyé náà la wà lọ́jọ́ ti tòní. Ẹ rí pé ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀, a ní àwọn aráàlú òyìnbó àtàwọn ará Nàìjíríà tó jẹ́ obìnrin. Wọ́n sọ̀rọ̀ lórí ajé bíbọ wípé ṣé ọkùnrin nìkan ló lè bọ ajé ni, pé sóbìnrin náà ò lè bọ ajé, àbóbìnrin náà ò lè ṣe ajé, pé sọkùnrin ló lè ṣe ni. Wọ́n á fẹ́ kẹ́ bá mi yànnà náà rẹ̀. Àndẹ ó dàpá tó fẹ́ bọ ajé náà lọ́jọ́ ti tòní. Kẹ́dẹ̀ bá wa ṣàlàyé kí ni rísì tán fi máa bọ ajé, kí ni nǹkan tán fi ń bọ ajé náà. Àdúrà wo gbà, ọkàn wo balẹ̀, gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi nílé tẹ́ ń gbọ́ mi lóko. Àìsàn burúkú ò ní fara yín ṣe gbùgbé. Àṣẹ, àṣẹ, àṣẹ. Ọdún ló ń bọ̀, ìyàwó náà súnmọ́ ọdún ò ní pa wá jẹ o. Àṣẹ, àṣẹ. Àní rí wàhálà, àní rí dààmú. Àṣẹ, àṣẹ. Ọmọ wa ó yé o. Àṣẹ. Ọdún ayọ̀ láṣẹ. Àṣẹ, àṣẹ. Nǹkan tí wọ́n béèrè ní ọwọ́ mi wípé báwo ni àwọn tó wà ní ìlú wa àti ní gbogbo ibi. N tó jẹ́ obìnrin. Obìnrin àtọkùnrin, ta ni ó lẹ́tọ̀ọ́ sí láti bọ ajé? Ṣé ọkùnrin nìkan ló lè bọ ajé ni àbóbìnrin nìkan? Àbí kò tiẹ̀ àbí àwọn méjèèjì? Ìwọ tó bá ti wà láyé tó ti mọ nǹkan tí o mọ nǹkan tó fowó ṣe o, wàá bọ ajé. O mọ nǹkan tó fowó ṣe o, wàá bọ ajé. Gbogbo ibikíbi tó bá wù kó wà lọ́kùnrin lóbìnrin, kò sẹ́ni tí ò yẹ kó bọ ajé nínú yín. Ìwọ tó bá fẹ́ máa dá gbọ̀jọ́gbọ̀jọ́ tó fẹ́ máa fowó ṣe nǹkan rere nínú ẹbí nínú ẹgbẹ́, kò fẹ́ máa fowó ṣe nǹkan, fẹ́ máa pàṣẹ fowó kó wọ́n máa dá ẹ lóhùn, o gbọ́dọ̀ bọ ajé. Kò sí ẹni tó yọ ọ́ lẹ̀ pé kó má bọ ajé àfẹni tí ò bá nídìí àti bówó sí rí. Gbogbo èèyàn ló lè bọ ajé. Gbogbo ẹ̀dá tó wà láyé tó wà lórí èpẹ̀ tó mí. Àtọkùnrin, àtobìnrin, àtọmọdé ló lè bọ ajé. Bẹ́ẹ̀ni. Àfẹn tí ò bá fẹ́ owó, àfẹni tí ò bá nídìí owó. Tó jẹ́ pé ó ti bẹ́sù múlẹ̀ pé òun ò ní ìdí owó. Pé n tó ń wá òun náà ni kó mọ fàjẹbọ ká. Kò sí tó fẹ́ kò ní ẹni yẹn. Kò ní ìdí gbogbo ajé. Ṣùgbọ́n ìwọ tó fẹ́ wà nílé, tó fẹ́ wà nílé ayé, tó fẹ́ kọ́mọ ẹ̀ má dún ọmọ lọ́mọ, kọ́kọ ẹ̀ má dún ọkọ lọ́kọ, kí wọn náà máa ní owó lọ́wọ́ kó máa fowó ṣe nǹkan rere, wàá bọ ajé o. Torí tó bá bọ ajé, o ní 2+2 rẹ̀ á mọ fún ẹ ní 4. Torí ẹlòmíì ń wà kò mọ nǹkan tí wọ́n ń pè ní ajé gangan, kò jẹ́ kó mọ nǹkan tán, kò jẹ́ kó mọ bó ṣe lè bọ́. Òrìṣà kò sé mà ní lórúkọ tí wọ́n ń pe ajé. Kò sé mà ní fún èmi àti ìwọ tó ń wò mí lénìí tàbí tó ń gbọ́ mi. Kò sé mà ní ajé. Ẹ jẹ́ mọ̀ pé kí ni ìdí tí ẹlòmíì fi ń bímọ, tó fi ń bímọ fún ẹni tí ò yẹ kán bímọ fún. Tó ẹ pẹ́ lòmíì ń bímọ lọ bímọ fún. Ìwọ ọkùnrin tó bá try kó wá bó ṣe máa ní ajé lọ́wọ́, tí ẹnu ẹ̀ aká ìdílé ìyàwó ẹ̀ aká dìyàwó níyàwó. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin míì náà lénìí, obìnrin míì náà wà lénìí náà tọkọ rẹ̀ náà fi style dọkọlọ́kọ. Ajé ló ń jẹ́ bẹ́ẹ̀. Ajé ló ń sọ ẹrú di ọmọ, òun ló sọ ọmọ dẹrú. Ó ń sọ ìwọ̀fà, ń sọ dọlọ́rọ̀. Ó lóun ní àwọn àgbàlagbà pàṣẹ òṣìò. Tẹ́lòmíì ó mọ lọ tí ò ní mọ, tí ò tiẹ̀ ní mọ pé kí ni tí ó mọ dá tí a sì á. Tí ọmọ ọdún 18 yóò mọ mú ọmọ 30 ọdún, ọmọ 50 ọdún, ọmọ 70 years yóò sì mọ lè ṣe àṣìá. Ajé ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní lágbájá jù ẹ lọ ní kékeré ni só lè rà sí. Tí èèyàn bá lówó lọ́wọ́ atọ́kùn òkú lẹni náà. Téèyàn bá ti lówó lọ́wọ́ òkú ni. Gbogbo nǹkan ẹ̀ ti dòkú. Kò lè pé ọmọ ẹ̀ kó dá lóhùn kò ní jẹ. Kódà bó bá pe nìkan ìjọ ẹ dákun mo fẹ́ sọ bá pe òde kò ní rérò. Tó bá ohun tó bá wù kó ṣe òun náà rí kó kù díẹ̀ á mọ kẹsẹ̀ kan. Kódà kan máa fi joyè òun kó mọ̀ rò nínú ara rẹ̀ pé ọ̀rọ̀ ń kẹsẹ̀ kan ó kajé. Ọba ìlú tí ò bá lájé, irú rẹ̀ kì í lọ́ba sẹ́nu rẹ̀ kì í tọ́rọ̀ nílùú o. Olóyè ìlú tí ò bá lájé, ẹnu wọn kì í tọ́rọ̀. Èèyàn ò lè sọ pé òun wà láyé òun ò lájé kó wá sọ pé òun fẹ́ máa sọ̀rọ̀ láwùjọ. Má sọ fún pé kó dákẹ́. Ọmọ kékeré tẹnu rẹ̀ bá tọ́rọ̀ ni wọ́n á pè wá.
tó bá jẹ́ ẹni tó ní lọ́wọ́ tó gbé dání tó gbájé dání wá ní wá bá yanjú ọ̀rọ̀ nígbà tó yẹ pé tó bá ti débẹ̀ ní ó palẹ̀ mọ́ gbogbo nǹkan tó wà lẹ̀ tí gbogbo sì níyànjú. Tẹ bá ti gbọ́ pé tí lágbájé ò bá dé kò sọ̀rọ̀ ṣe mọ̀ kó lájé lọ́wọ́ ni ó gbé iṣu dání ni ó lówó gidi lọ́wọ́ ni tí ò bá ní kọ́bọ̀ lọ́wọ́ wọn mọ̀ ṣèpàdé wọn lọ tó bá dé kí ni ó sì. Ìwọ tó ń gbọ́ mi lénìí tó ń gbọ́ mi nílé lóko àti ibi tó bá wà wọn á máa dá ọ̀rọ̀ dúró díẹ̀ nílé bàbá rẹ̀. àṣẹ máa ṣe program yìí. wàá tàṣẹ bẹ́ẹ̀ pa. àṣẹ. wàá tó ìdílé rẹ̀ wàá tó bẹ́ẹ̀ darí. àṣẹ. wàá darí ìdílé rẹ̀ owó lèèyàn fi ń ṣàdarí. lẹ́yìn ò bá lówó lọ́wọ́ kò ní lè darí. owó lèèyàn fi ń da pàṣẹ. owó kò sí kò sápàṣẹ àṣẹ kan kò lè kú níbi tí ò bá ti sówó. ní dèdè tá a bá dé lóde òní. So ìwọ tí ajé bá sọnù lára rẹ ìwọ gan náà ti mọ̀ pé nǹkan tó ń dáwọ́lé kò nítumọ̀. Ẹni tájé bá ti sọnù lára rẹ irú èèyàn bẹ́ẹ̀ òní máa ń bá láyé fọwọ́ tí wọ́n máa fi sọ ìsọ̀ wọ́n máa fi rú ẹni bẹ́ẹ̀ wọ́n máa rán níṣẹ́ tí ẹni tó jẹ́ ọmọ inú ẹ̀ á dẹ̀ mọ̀ pé rán níṣẹ́. Ajé ló sọnù lára rẹ o a ti sọ iye ọ̀nà tí ajé ń gbà sọnù lára ẹni a ti sọ ọ̀nà tó lè fi pe ajé sínú ayé ẹ o là ń sọ pé dandan ni kẹ́ ẹ bọ ajé ìsọkùnrin ìsọbìnrin ló ń wò mí sọmọdé ìsàgbàlagbà gbogbo ibi tó wà kó wà lónìí bọ ajé pé alájà kudirat Omialajulu ẹ bá mi bọ ajé alájà mo fẹ́ mọ pé ajé rán níṣẹ́ èmi náà fẹ́ kẹ́nu mi tọrọ níwájú àwọn lọ́balọ́ba tọba ìlú kan bá wà tọba mọ̀ pọ̀ fẹ́ mọ̀ wù mí kí n rí tọba lówó ẹ lọ́wọ́ wà débẹ̀ mo fẹ́ rí lágbájá tí ó tún fi ọjọ́ yè bẹ́ẹ̀ ni yóò tún fún ẹ lóyè ọlọ́jọ́ tó ń bá olówó lọ́wọ́ ni o ẹ̀ràn wa ìjòyè ẹni kò lówó lọ́wọ́ ni tó bá lówó yóò jọ tó ń bá wọ́n lọ fi jẹ ọ̀túnba ní ìlú kan tí owó bá wà lọ́wọ́ rẹ̀ tó wọ́n ń dà lọ́wọ́ ẹ̀ tó mọ̀ pé kò sí iye tán ní kó gbé sílẹ̀ tí ò ní gbé sílẹ̀ a mọ̀ ṣo lórí ìlú tí ìṣèlú bàbá rẹ̀ yóò mọ̀ dá gbọ̀jọ́gbọ̀jọ́ ní ìlú tí ìṣèlú bàbá rẹ̀ ìwọ tó ń gbọ́ mi lénìí mọ̀ sọ pé tajé bá wo tajé bá kò nu ayé ẹ̀dá kò sọ̀rọ̀ o ẹni náà ti kú wọn sin ni kí àlàǹfààní ìgbésí ayé téèyàn gbé bí òkú ìwọ tó ń gbọ́ mi lénìí ajé ò ní rí bá kọ́ṣàn kan tó ń ṣe fún yàn wọn à ní bọ ajé kẹ́ sọ pé gbà mo bọ ajé lórí fẹ́ no kò ṣẹlẹ̀ rí láti ayédáyé láti ìgbà ìwáṣẹ̀ o sì ní òrìṣà ajé yìí ti wà ìwọ tó wá sí ajé tí wọ́n ti sí ajé fún ọdún ló yípo yìí o gbúdọ̀ ṣe àdúrà o gbúdọ̀ tún tún ajé ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ni bí gbogbo nǹkan ṣe ń yípo bí gbogbo nǹkan ṣe ń yípo bẹ́ẹ̀ náà lọ́jọ́ ń yípo bẹ́ẹ̀ náà ni gbogbo àtàwà ń bẹ̀ gan náà la yípo bẹ́ẹ̀ ṣe wà lọ́dún tó kọjá bá a ṣe wà lọ́dún tó kọjá kọ́ la wà lọ́dún nìí olúkálukú náà ló tún ti dàgbà sí ṣùgbọ́n báwo ni wọ́n tó ń wò mí ó ṣe mọ̀ tápò ẹ̀ ó fi mọ̀ dàgbà tó ò ní mọ̀ dàgbà táyọ àpò ẹ̀ torí béèyàn bá dàgbà táyọ àpò rẹ̀ á ní problem onírú wọn lẹ́lòmíì tí wọ́n á pè pé wọn bọ̀ bí kan yá tí wọ́n kò tiẹ̀ sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ àṣẹ fáwọn ọ̀rajà tí ẹni orúkọ ẹlòmíì ti jáde kọjá àpò ẹ̀ wà ní orúkọ rẹ̀ wá trend irú ẹ̀ ní kò sí ibi tí wọ́n ti ní wọn ṣé lágbájá náà ni wọ́n pè lórúkọ yìí ṣé ẹni náà ni wọ́n pè bẹ́ẹ̀ nígbà tí wọn àbá pẹ̀rẹ̀ rẹ̀ lára ẹ̀ kò pé ajé kò bá ajé sọ̀rọ̀ débi pé yóò fi lè rí ajé náà débi pé yóò fi lè rí ajé lò débi pé yóò fi lè pe ajé sínú ayé rẹ̀ gangan gbogbo ìwọ tó ń gbọ́ mi lénìí kò sí ní tó kan ajé pẹ̀lú repercussion kan pẹ̀lú orí fẹ́ nìkan ẹ̀dùn kò sí èèyàn tí mo bá ṣe tó pè mí pé ẹ̀yìn kankan ṣèwọ̀n òlu láti ijọ́ tí bìrànbìràn wa ti ń ṣe fún yàn à ń ṣe ajé fún yàn à ń bọ ajé fún yàn kò túmọ̀ sọ́kùnrin kò jẹ́ òbá àjọkùnrin òbá àjọbìnrin kò sẹ́ni tí ó yẹ kó bá ajé sáyé rẹ̀ ẹni tó bá fẹ́ kó mọ dùn rí kó mọ dùn wò ọmọ mọ́dọ̀ ọmọ lọ́mọ ó gbọ́dọ̀ bọ ajé tàbí kó ṣe ajé kó ládé lé àdúrà wo gbà o ogun ayé ò ní borí wa nọ́mbà ni Alhaja Kudirat Omialajulu ìwọ tó fẹ́ bọ ajé àbò fẹ́ pe ajé sínú ayé ẹ̀
Nọ́mbà mi ni 080 00 62 62 62 62 47 47 49 49 080 00 62 62 62 62 47 47 49 49 080 00 62 62 62 62 47 47 49. 49. Nọ́mbà ni Alhaja Kudirat Omialajulu nìyẹn. Ibi tẹ́ pè mí sí náà ni WhatsApp nọ́mbà mi. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi tẹ́ ń wò mí níbikíbi tẹ́ bá ti wò mí. Tẹ́ bá pè mí tí ìbá ti gbé lọ sí WhatsApp ẹ lọ bá mi sọ̀rọ̀ màá dá yín lóhùn. Ó dà, ó yá, ká sáré bọ̀ ajé ká tó máa lọ.